eléyìí túmọ̀ sí pé gbéraga tẹ́rí yẹn ìmà tẹ̀yàn ìmà wọ́yàn lẹ̀ ìyẹn máa tẹ̀yàn ọ̀pẹ̀ àmútò nígbà tí yẹn bá ti jó gbéraga. ọmọ ká sọ̀rọ̀ ká ikò mú kun ẹ̀ ìdínú tí fi ń wọra rẹ àwọn sọ̀sọ̀rọ̀ àwọn pèpèdè irọ́ lásán ọ̀rọ̀ wo ní dérò ń sọ èdè wo ní dérò ń pè tí fi ń jọ rẹ̀ lójú ẹ máa hàn ká ti sọ̀rọ̀ ṣáájú kí wò ó tó pé dé àwọn akéde ṣáájú kó tó di kí wọ́n tó àwọn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló ti bàyè jẹ àwọn ìgbésí pé wọ́n ti sọ ká ní wà lórí orílẹ̀-èdè ìkàkọ́ ọ̀bá wọ̀ ń dì máa jẹ́kúrẹ́ dì ní nítorí pé káàsùn káàdì ọkàn sọ fún dọ́kà pé Mr. President ó ti ń kọ́sẹ̀ kan báyìí kò ní asọ̀rọ̀. ọba àsùnkú jù bẹ́ẹ̀ lọ bó ti má gbà jù bẹ́ẹ̀ lọ wọ́n padà yàwó rẹ̀ kó lága wọ́n padà yàwó rẹ̀ fẹ́ ló ti mọ̀ lórí sáájú rẹ̀ bá fà yà wọ́n lọ́wọ́ olùkọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà wọ́n gbé lẹ́kọ́ àbò tí ń bá tó àdé gómìnà ọwọ́ ṣe kò sírù rẹ̀. ambọ̀sibọ̀sì chairman local government àwọn akọ̀já aládùúgbò òun gbé táwọn èèyàn ní mú ọ̀nkọ̀já aládùúgbò ó gbé tó fi dàrẹ́ sí wọlá ọ̀wọ́n ń sèse kò sírù rẹ̀ àfa ọdún mẹ́ta pé wọ́n bá ní ẹ kó mẹ́ o àfẹ́rí sẹ́kẹ́rì àtúmọ̀ o ẹ má gbàgbé fìlà ńlẹ̀ o gbogbo gègé tẹ́ máa ń lọ ẹ mú o tó lè jẹ́ bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá kò dúró péjọ ńlá kò so sẹ́kẹ́rì àt ìgbéraga bá wọ mi akramakumullah ìtẹríba tẹ́yìn tẹ́yìn bá ti ní àtòdìjẹ́ rẹ̀ ní máa jẹ́ tiẹ̀ Olúwa Ẹlẹ́dàá ó gbé wọn ga ìgbéraga àtòdìjẹ́ tiẹ̀ bá ṣẹlẹ̀ òun náà ní kí wọ́n rẹ̀ yàn lẹ̀ ẹja kíyè sára o ti ṣeéṣe títí aburú ti ń ṣe ọ ti pẹ́ ó rẹ́ ní sọ fún ọ ó ti wá gbọ́ báyìí pátì ọ̀já mọ̀ kankan láwùjọ èèyàn ìgbéraga ní dọ̀ọ́láàmù ìgbéraga ní dọ̀ọ́láàmù ìgbéraga ní ọjọ́ jámọ̀ kankan láwùjọ àwọn èèyàn lóòótọ́ nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọba wúlò púpọ̀ ṣùgbọ́n ìgbéraga ò jẹ́ káwọn èèyàn tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ a sì ti mọ̀ yí pé ìfẹ́ ọ̀sàgbà mo bọ̀ ọ́ torí di eléyìí ẹ jẹ́ ká jìnnà sáwọn wa tí ọ̀dà o àwọn wa rádaràda ẹnìkan ò ní jó ní gbéraga àfi kọ́ mọ́ fẹ́ tẹ̀lé ti Allah torí nínú títẹ̀lé ti Allah ní kọ́ pa gbéraga tì ìṣègbéraga ìtakùtì Allah ọ̀dọ̀ wa ẹ jẹ́ ká gbìyànjú lópin ìgbà tá a bá ti kú ayé àti ṣàtúnṣe wà ẹni tó bá ti kú ní tiẹ̀ ti tán nípa àtúnṣe ẹ̀san tó gbélé ayé ṣe lókùn tí ó lọ bá àmọ́ lópin ìgbà tá a mí Olúwa Ẹlẹ́dàá wa tún ṣàánú wa ni wípé bọ́yọ̀ ṣàtúnṣe kó tó di pọ̀ lọ abẹ́ Allah kódà kó ṣe ń rọrùn fún wa láti ṣàtúnṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù nínú àwọn àwọ̀ àti ìṣesí wa kó má ṣèṣe wa lọ́kàn nínú àwọn tí wọ́n ran agun wà burúkú tí wọ́n múra sí tí wọ́n padà wá ṣe sábàbí orí ibu wọn abẹ́ Allah kó fi wá mánà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله nínú nǹkan tí Olúwa Ẹlẹ́dàá wa tó kọ́ ọmọ gbogbo abẹ̀mí òun náà nípa kù kò sí bẹ́ẹ̀ mi èèyàn ṣe lè gùn tó kò sí bí ọlẹ́yìn ti ṣe lè pọ̀ tó kò
kò sí bá ti ṣe lè gbàyàn láyè tó nílé ayé yìí àfi kó jẹ́ pé yóò padà tẹ́rí gbasọ lọ́jọ́ kan náà ni yóò fi ilé ayé sílẹ̀ yóò lọ bí ìgbà tí kò gbélé ayé rí ntí ó kù lẹ́yìn ikú rẹ̀ òun náà lórí pa nǹkan tó gbélé ayé ṣe ìjẹ́ dáadáa àbí ìjà ìdá. qala Allahu ta'ala kullu nafsin dha'iqatul maut wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faz wa mal hayatud dunya illa mata'ul ghurur. gbogbo ẹ̀mí pátá ni ó tọ́kù o ọjọ́ gbẹ̀ndàl qiyamah iná láti gbé ẹ̀san yín fún yín lórí gbogbo ń tẹ́ gbélé ayé sí. wàyí o ẹnikẹ́ni tá a bá ti lè gbé jìnnà sí iná tá a wá mú wàlìjánà onítàn ó ti jèrè. ìgbésí ayé ìsẹ̀mí ayé kò jámọ́ kankan bí ìbá sẹ̀rù ẹ̀tàn jẹ. akramakumullah àwọn ọkùnrin ó kù àwọn obìnrin ó kù àwọn ọ̀làjú ó kù àwọn olùkọ́ ó kù àwọn olùmọ̀ ó kù àwọn òpè ó kù àwọn ọlọ́lọ́ ó kù àwọn tálíkà náà ó kù. kò sẹ́nìkan nínú àwọn èèyàn àfi kó jẹ́ pé yóò kù. ẹni tí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ kú yóò kù. ẹni tí máa gbọ́rọ̀ nípa kú yóò kù. ẹni tí èè fẹ́ sọ̀rọ̀ nípa kú yóò kù. ẹni tí kìí fẹ́ gbọ́rọ̀ nípa kú ó náà kù. nǹkan tó káfà tẹ́mi pẹ̀lú rẹ̀ òfin tí kù òun náà ni pé ọjọ́ tí Olúwa Ẹlẹ́dàá wa dá fún wa kò tí pé nítorí pé walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun. Allahu azza wa jal kò ní lọ ẹ̀mí kan lára ní ìgbà tí ọjọ́ kú rẹ̀ bá pé. ẹ̀mí kan ò sí tí Olúwa Ẹlẹ́dàá wa tí ó lọ lára ní ìgbà tí ọjọ́ kú rẹ̀ bá pé. kìí sí òògùn kankan àbí àdúrà kan eléyìí tó ń ṣe ńlọmọ ọmọ ti kù ọjọ́ rẹ̀ ni ò tí ì pé. ọ̀ ń tẹ̀lé ayé jẹ́jẹ́ nítorí pé ẹyẹ pẹ̀lẹ́ nìwọ torí kó o lè bá àdìrọ̀lẹ́. ẹyẹ garagara ńkọ́ àtẹyẹ garagara àtẹyẹ pẹ̀lẹ́ gbogbo wọn ikú náà ni wọn kù ọjọ́ kú èèyàn ò tí ì pé ni òkú. akramakumullah nígbà tí èèyàn bá wá kú yẹn kò sí tàbí ṣùgbọ́n wípé nǹkan tí ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá kú kúrò nílé ayé yìí ó kọjá gbogbo bá ti ṣe ń pè. nítorí pé ilé ayé tẹ rí yìí báyìí ibùdó lásán ni tó sì pé àwọn onílàákàyè ibẹ̀ làwọn ti dúró ni wọ́n ti pèsè fúnra wọn ntí wọ́n bùkátà láti lò ní ibi tí wọ́n ń lọ gangan. ibùdó kọ́ là ń lọ ibi tá a ti túnra mú òun náà ni wọ́n ń pè ní ibùdó. téèyàn bá wá jẹ́ ẹni tó ṣe wípé ọsọrọ alẹ tẹtẹrẹ òun wò pé ibi tó ń lọ náà ló ti dé yìí ó gbìyànjú kọ sápásásẹ láti ṣe nǹkan tí ó ṣe ọ láǹfààní tó o bá débi tó ń lọ yùn wàláhì ìwọ lọ́ọ̀dà kábàámà lórí ọ̀rọ̀ tiẹ̀. ẹnì kò sí jọ́bọ̀ kábàámà nítorí pé àyè ti wà fún ọ àǹfààní ti wà fún ọ eléyìí tó ṣe pé o lè lò dáadáa tó yẹ kó tó o bá lò dáadáa oríire ńlọ jẹ tiẹ̀. ó wà nínú hadith wípé ẹni tí wọ́n bá ti lọ lára tó bá fi lè lo 100 ọdún láyé Allahu azza wa jal ó ti dínà gbogbo àwáwí ma. ó ní àwáwí kan ma ó ní àhesọ kan ma tó tún fẹ́ sọ adúrò ọdún tí Olúwa Ẹlẹ́dàá wá fún ọ yìí mẹ́wàá lọ́nà mẹ́fà Olúwa Ẹlẹ́dàá wá fún ọ wá fi rí sí àlìjánnà ṣe ó fi jìnnà láti ṣe àti wọná. ó túmọ̀ sí pé ó ní àwáwí kan tó lè rí sọ níwájú Allahu Rabbul Alamin tó bá di lọ́la gbẹ̀ndàl qiyama. lẹ́nìkan bá ti wá kú lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹni tó kú yẹn jẹ́ mùsùlùmí àbí kò tiẹ̀ jẹ́ mùsùlùmí ẹni tó kú yẹn jẹ́ mùsùlùmí ẹni tí ń tẹ̀lé súnà àbọ̀ jẹ́ mùsùlùmí ẹni tí kò tẹ̀lé súnà bíi kọjọ́ kan nínú àwọn tí ń ṣe bídà. gbogbo àwọn eléyìí tẹnikẹ́ni bá ti kú òfin ṣẹ̀ríyà ó di ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ nípa wọn. òfin ṣẹ̀ríyà ó di ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ nípa wọn nítorí pé ààyè ọ̀gbà wa lábẹ́ òfin ṣẹ̀ríyà kákan máa ya ẹnu
ká máa sọ̀rọ̀ bó bá ti ṣe wù wá àti bá a bá ti ṣe fẹ́ ká máa wá dá lásà bí ọ̀rọ̀ táwọn Yorùbá máa ń sọ wípé Olúwa ló fọ̀rọ̀ sí ọ lẹ́nu ìwọ lọ lọ̀rọ̀ máa sọ̀lọ̀ ibi tó bá wẹ lẹ́nu ni ló lè fi wà rọ́ọ̀fù gbà kálá nítorí pé ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid kò sí ọ̀rọ̀ kan tó fẹnu rẹ̀ sọ àfikọ́jẹ́ kó àwọn màláíkà ti kọ́lẹ̀ wọ́n ti wà pẹ̀lú rẹ̀ Olúwa Ẹlẹ́dàá wa ni wala taqfu ma laysa laka bihi ilm inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula má máa sọ ntọ́ bá mà nípa rẹ̀ nítorí pé àti ìgbọ́ àti ìrí àti ọkàn yín gbogbo ẹ̀ pátá lolúwa Ẹlẹ́dàá wa ni ó ṣe béèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàl qiyamah Mu'adh ibn Jabal radiyallahu anhu anabi Muhammad sallallahu alayhi wa sallam ọba sọ̀rọ̀ nígbà tó a bá sọ̀rọ̀ débi kan anabi kuffa alayka hada anabi fọwọ́ ara rẹ̀ gbá hàn ara rẹ̀ mú sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí Mu'adh dá anabi sallallahu alayhi wa sallam ọ̀dà lóhùn ó ní wa inna lamu'akhadhuna bima natakallamu bihi tí Olúwa Ẹlẹ́dàá wa yóò máa bi wá nípa ntá bá fẹnu wa sọ sáálé ti torí rẹ̀ jìyà ni anabi sallallahu alayhi wa sallam ni thaqilatka ummuk ọ̀dàkàmà wa hal yukabbu an-nasu fi an-nari ala wujuhihim aw ala manakhirihim illa hasaidu alsinatihim ṣé nǹkan kan bẹ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà tí ó mú kí wọ́n máa da àwọn èèyàn sínú náà gba ojú wọn àbí gba ọkàn àyà wọn àyàfi ntí ahọ́n wọn fà fún wọn bí ntí ahọ́n fà fún yàn ní máa sọ yàn dọ́mà náà ahọ́n ní máa kó bá yàn alákòóbá ńlá la hàn tó ti bolúwa Ẹlẹ́dàá wa ti ṣe sọ́sẹ́ wọn gbogbo àwọn àjàgà gbogbo àwọn àlẹ̀kùn eléyìí tó fi kí wọ́n fi ti ahọ́n pa tẹbi gbogbo ẹ náà lọ máa sin sikusi gbogbo ẹ náà lọ máa jágàdàgodo wọn dànù nítorí kí ahọ́n kó lè bá a máa fi dábìrà burúkú tó fẹ́ fi dá kó lè bá rẹ́nu rẹ fi jágẹ́ẹ̀tì kó lè bá rẹ́nu rẹ fi wá rọ́ọ̀fù ó sì mà yí pé ahọ́n yìí akóbáni tó tokò sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé amúnisoríire ńlá ni téèyàn bá lò dáadáa akramakumullah lẹ́yìn ìgbà tẹ́nìkan bá ti kú òun yóò wò ó lè jẹ́ ó wà nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ látọ̀dọ̀ yánlá wa Aisha radiyallahu anha wala nabi Muhammad sallallahu alayhi wa sallam oni la tasubbu al-amwat fa innahum qad afdaw ila ma qaddamu rawahu al-Bukhari gbọ́dọ̀ máa bú àwọn òkú o nítorí pé àwọn òkú wọ́n ti lọ bá ń tí wọ́n gbélé ayé ṣe gbọ́dọ̀ máa bú àwọn òkú torí pé àwọn òkú lẹ́yìn ikú wọn ti lọ bá tí wọ́n gbélé ayé ṣe akramakumullah àwọn olùmọ́ni ìtumọ̀ eléyìí òun náà ní pé bọ́bá jẹ́ dáadáa ló ṣe ó ti lọ ibi tí ó ti gbẹ̀san rẹ̀ Olúwa Ẹlẹ́dàá wa tó sì pa Olúwa tó gba ẹ̀mí rẹ̀ òun náà lọ́ba tí máa sanni lẹ́san rẹ̀ lórí gbogbo dáadáa téèyàn bá ṣe kò sì sí nǹkan kan tí máa sá pamọ́ àbí kọ́ bọ́ sọnù lọ́dọ̀ Allah tó bá jẹ́ pé ìdàkejì bá lòkú tó kú aláìdáni oníwà pálapàla ni ó ti lọ bá ń tó gbélé ayé ṣe Olúwa Ẹlẹ́dàá wa olú máa ń fi àjẹyàn lórí àìdá nǹkan kan ò sì sí tó sápamọ́ sí nǹkan kan ò sí tó bọ́ sọnù kúrò lọ́dọ̀ rẹ̀ dábàá wá pé wọ́n lọ fẹ́ rán Allahu létí nípa àwà burúkú tó hù pálapàla rádaràdá rẹ̀ kọ́mọ́bà mọ́ríbọ́ kọ́mọ́bà rọ́nà ẹ̀bùrú kan tó ti lè gbàsá kálá ó ti lọ bá nǹkan tó gbélé ayé ṣe ẹgbàá wáyé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ọlọ́n tọ́ka sí pé kódà kó ṣe pé kèfèrí ló bá kú nítorí pé ń tọ́ hàn nínú ẹgbàá wáyé ni pé kìí sòkú mùsùlùmí lásán ni wọ́n ń sọ gbogbo ẹni tó bá ti kú ẹ gbọ́dọ̀ máa bú oní dáa fún orí rẹ̀ bàjẹ́ àkútúkú rẹ̀ lọ́nà ọ̀run lọ́n olórí ibú borí pẹ́kútú lẹ́yìn ìgbà tó ti kú orí rẹ̀ wọ́n ló tún pẹ́kútú bá akramakumullah ó ti lọ náà òun ti filé ayé lẹ̀ fún yín tìyín ló kù báyìí ó kù báyìí náà ti parí ṣé bá rí bó ń ṣe wọ́kọ́ tiẹ̀ àríbi tó padà forí sọ àríbi tó parí tiẹ̀ sí níbo ni wọ́n fàgbà ló fi àdàgbà tiẹ̀ rọ̀ sí Allahu azza wa jalla nìkan ló mọ̀ báwo ló ṣe parí tiẹ̀ náà tó kú mùsùlùmí ni àbí kèfèrí ṣé kèfèrí ó di mùsùlùmí ni àbí yóò sì kún kèfèrí ṣé mùsùlùmí ó di kèfèrí ni àbí yóò kún mùsùlùmí Allahu a'lam Allahu azza wa jalla nìkan ló mọ̀ torí ẹ̀ wọ́n lè gbọ́dọ̀ máa bú àwọn òkú o ẹ gbọ́dọ̀ máa bú nítorí pọ̀kù ti kú ó ti lọ
àyàfi pẹ̀lú àwọn májẹ̀mú yìí. alákọ̀ọ́kọ́ onáni bihaqq wa li maslahatin shar'iyya. ẹ lè bú òkú pẹ̀lú ẹ̀tọ́, ẹ sì lè bú òkú nítorí àǹfààní tó wà nínú bíbẹnu àtẹ́lù nínú ṣẹ̀ríà torí nǹkan méjì. alákọ̀ọ́kọ́, báwo ní ṣe bú ẹni tó kú lọ́nà tọ́tọ́? Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sì ti sọ fún mi igbe ń gbọ́dọ̀ máa bú òkú. wọ́n ní òkú oláàbò lọ́nà tọ́tọ́, òun lòkú tó ṣe pé Allah àbánabi Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n bú wọn lẹ́yìn ikú wọn. tó bá ṣe pé Allah ló bú, a máa bú dijọ́ gbẹ̀ndà kìyàmá. gẹ́gẹ́ bí Abu Lahab, àwọn oníkálukú wa ní bò tabbat yada abi lahabin wa tab. èébú ni a sì ní yé bu títí dijọ́ gbẹ̀ndà kìyàmá torí pé ta ló bú? Allah. torí ẹ wọ́n ṣe àyọkúrò ru eléyìí. kìí ṣe mi àbí wọ lọ́kàn finú fẹ́ dọ̀ pé a fẹ́ bú Abu Lahab nítorí pé tiẹ̀ ti jọra rẹ̀ lójújù iná kásá náà bí mú báyìí. rárá o, ẹni tó ṣe jù bẹ́ẹ̀ lọ wà. ṣùgbọ́n ńgbà tá a rí lákọọ́lẹ̀ polú ẹlẹ́dàá wa bu lẹ́yìn ikú rẹ̀, àwa láǹfààní láti bù. àmọ́ Abu Lahab ńgbà tó jẹ́ polú ẹlẹ́dàá ló bu bẹ́ẹ̀, a máa ka súra yìí, Suratul Masad, títí láéláé. eléyìí túmọ̀ sí pé ẹni tó ṣe é pé Allahu azza wa jalla òun ló bu, àwa máa bu o títí láéláé. bákan náà tó bá jẹ́ pé ẹni tó kú yẹn ó jẹ́ ẹnìkan tó yẹ pé aburú àìdá ìní máa wá fún àwọn olùgbàgbọ́ òdodo, gbogbo aburú, gbogbo àdánwò, gbogbo àrélù, gbogbo àjálù ní máa bá wọn sánà rẹ̀. nínú òfin ṣẹ̀ríà dá lórí wípé kọ́dọ̀ ó tún bófin ṣẹ̀ríà mu ike tí irú wọn bá kú, kí àwọn olùgbàgbọ́ òdodo tó ṣe pé aburú ní máa tọ́jú eléyìí wá sọ́dọ̀ wọn, ìyí máa gbégi dínà lọ síwájú ẹ̀sìn ni kí wọ́n dunnú nítorí ikú rẹ̀. torí rẹ̀ kó kíyèsára tó bá ti jẹ́ ọ̀tá Allah, tọ́jọ́ ta nabi Muhammad sallallahu alayhi wa sallam, ọjọ́ ta àwọn olùgbàgbọ́ òdodo, ọjọ́ ta al-Islam, ọjọ́ ta sharia, gbogbo agbára tó sì ní iná lọ ń sà láti rí kọ́kọ́ dínà lọ síwájú ẹ̀sìn Islam, láti rí pé ó gbé àlébù, ó gbé báwọn mùsùlùmí, ó gbé gidina wọn, ó wá ọ̀nà bá rèé lu àjálù yóò ti ṣe máa jálù wọn. tó o bá kú ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà káwọn mùsùlùmí, àwọn múmìnì kún dunnú nípa kú rẹ̀. kódà àwọn olùmọ̀sọ yìí pé nínú dẹ̀ra Allah ó ní kú rẹ̀, eléyìí tó ṣe fáwọn olùgbàgbọ́ òdodo. wáyé o, táwa la lè bú nítorí pé àǹfààní ń bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam. ẹni tá a lè bú lẹ́yìn ikú rẹ̀ torí pé àǹfààní ń bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam, òun náà ni ẹni tó ṣe pé ọkànkà ọkàràbàtà lórí ìbàjẹ́ bíi kọjá ládàádálẹ̀, ọkànkà ọkàràbàtà lórí ṣìnà ní ilé ayé ń bí ṣáájú kótó di kókú, ọwọ́ àṣàláìsì nítorí káwọn èèyàn má bàa kó ìtànjẹ nípa kíkànkà rẹ̀, nípa kíkàràbàtà rẹ̀, kí wọ́n á máa jẹ́ pé irun tó ṣe tó fi kún iná làwọn náà ra gbálé, eléyìí tó ṣe pé àbádé irú rẹ̀ ò ní dá, àtúbọ̀tán irú rẹ̀ kò ní sunwọ̀n, kó wá jẹ́ pé irú rẹ̀ ni làwọn náà wá ra gbálé, wọ́n làwọn fi ń kọ́sẹ̀ rẹ̀. òfin ṣẹ̀ríà sọ yìí pé kìí ṣe páàbù kórì rẹ̀ bàjẹ́ o, kìí ṣe páàbù pé kò ní dáa fún o, nǹkan tá a kàn sọ ni pé lágbájá tó kú yẹn ẹ mẹ́jẹ̀ kí bó ti ṣe lólé ayé ẹ mẹ́jẹ̀ kọ́ tàn yín jẹ́ o, nítorí pé aládàádáálẹ̀ ní o, nítorí pé ẹni tó ṣìnà ní o, ẹ má tọrú ojú ọ̀nà rẹ̀ tọ́tọ̀. so ẹ máa sọ bẹ́ẹ̀ nítorí àti àwọn èèyàn tó kù létí láti má tọ irú ojú ọ̀nà eléyìí tó ń tọ̀ nínú ìgbésí ayé rẹ̀. àwọn eléyìí iná ní ọ̀nà tí ṣẹ̀ríà alákalẹ̀ tí a fi lè sọ̀rọ̀ ẹni tó kú láì dá. yàtọ̀ sí eléyìí ó wá yẹ ká kíyè sára o, ká fura o, ká rántí pé tẹni tó kú tó sojú wa ló sojú wa o, ikú tiwa náà sojú àwọn èèyàn míì. àwọn kan tẹ́ ń bá ń ṣe lórí àwọn èèyàn lónìí
ẹran tí pé ìpalẹ̀ má ni o fún nǹkan tí wọ́n ṣe lórí tìyín náà nígbà tó bá di lọ́la tẹ̀yìn náà kúrò nílé ayé nítorí kò sí mákù kan kò sí bẹ́ẹ̀ mi rẹ̀ sílẹ̀ gùn tó wà á kú náà níjọ́ kan tí wọ́n bá jẹ́ pé ẹni tó bá ti kú ó máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹni tó ti kú ó máa bẹnu àtẹ́lù wọn láì jẹ́ pé pẹ̀lú ẹ̀tọ́ láì jẹ́ pàǹfààní bẹ́ẹ̀nbẹ́ nínú ṣẹ̀ríà yìí ó máa sọ̀rọ̀ wọn láì dáa ó pàtẹ tiwọn sórí àtẹ ó máa sọ̀rọ̀ wọn bí ó ti ṣe tọ́ ó máa fi àbùkù ńláńlá ó máa fi kàn wọ́n òfin ṣẹ̀ríà kò faramọ́ o tó bá yẹ láwọn ẹni tí ṣẹ̀ríà tó ṣe àyọkúrò wọn yẹn kíyè sára ṣọ́ ara rẹ gidigidi láyé wa tóní ọ̀pọ̀lọpọ̀ máa ń hu àwọn àwa eléyìí tó ṣe pé ń bá yàn lẹ́rù àwọn àwa tó ṣe pé ń tọ́ka sí pé àìlágbọ́yé ẹ̀sìn ó gbogbo lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń ti bí àgbọ́yé ẹ̀sìn bó ti ṣe ń tàka lójoojúmọ́ tí ẹnìkan bá ṣaláìsí tó ń pé bó ti ṣe ṣaláìsí hùn tó ń ti bó ti ṣe jẹ́ aládàádálẹ̀ tó ń ti bó ti ṣe jẹ́ ẹni tí ń ṣe àwọn kọ̀dàkọ̀tọ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ní gbogbo àgbáńlá ayé ẹnu wọn ò kò lórí pé kèfèrí ni wọn à sọ pé kèfèrí ni sókè wọn lọ fẹ́ bí pé ọmọ àtakò ẹni tó bá ní kí Allah kó yáfẹ́ rẹ̀ kí Allah kó kẹ́ kí ló fẹ́ máa takò sí ìgbà tí wò ó ti lè ṣàdúà fún àbùrọ̀ máa takò ẹni tó bá ṣàdúà fún torí gbogbo ẹni tó bá ti tọ́ pé ká ṣe sọ̀láàtì sí lára ó tọ́ pé ká ṣàdúà fún gbogbo ẹni tó bá ti tọ́ ká ṣe sọ̀láàtì jánásà sí lára ó tọ́ pé ká ṣàdúà fún táwa alẹ́ni tọ́tọ́ ìpè tó bá kú ká ṣe sọ̀láàtì jánásà sí lára òun náà lẹ́ni tó bá kú mùsùlùmí tó sì jẹ́ pé ó kú mùsùlùmí lódodo kìí ṣẹni tó jẹ́ pé kèfèrí ni tó bá jẹ́ pé èèyàn ń ṣe àdádálẹ̀ rẹ̀ ti wá sọ di kèfèrí à ní ṣe sọ̀láàtì sí lára bẹ́ẹ̀ ni téèyàn bá jẹ́ pòkì tọ́sọ́ ní di kèfèrí à ní ṣe sọ̀láàtì sí lára téèyàn bá jẹ́ mùnáfìkì tọ́sọ́ ní di kèfèrí à ní ṣe sọ̀láàtì sí lára ṣùgbọ́n ẹni tó ṣe pé kò kú nípò pé wọn ò ṣe sọ̀láàtì sí lára kò sẹ́ni tó ṣe ìdájọ́ kó ti di kèfèrí káwọn ará yòókù ọmọ takò kí wọn lọ fẹ́ máa takò ẹnìkan sí tó bá ní kí Allahu kó yáfẹ́ rẹ̀ kí Allah kó kẹ́ ṣé tí mo bá sọ pé Allahu kó yáfẹ́ rẹ̀ Allahu kó kẹ́ ó túmọ̀ sí kó ti rí kẹnu ó ti rí ìyáfẹ́ nù kó túmọ̀ sí ṣùgbọ́n tó fi ṣẹ̀rí àsọ àlè takò nítorí pé ńgbà tó ní ti ń kú ó kú ní mùsùlùmí ni kò kú pẹ̀lú pé wọ́n ti ṣèdájọ́ lé lórí rí kó di kèfèrí àbí bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ máa kó yàn kó nu Islam tẹ́ máa kó wọn dà sínú agbọn kó ti di kèfèrí ó ti yọ ọmọ aná ńgbà tẹ́ ìṣe takfiriya torí ẹ̀ kápáyà Allah kábẹ́rù Allah nǹkan tó sọ tí ó padà di wàhálà fún ọ tó fi làákàyèsí tí ó padà ṣe sábàbí kọ́ máa ré ní ríré burúkú sínú náà Jahannam tẹ̀yìn èdèsálẹ̀ rẹ̀ láàrin 70 ọdún sọ ẹnu ẹ gbogbo àwọn ọ̀rọ̀ téèyàn sọ tí ó bá téèyàn jẹ́ lọ́dọ̀ Allah kéèyàn sọ́ra rẹ̀ torí ẹ̀ ẹni tó bá ti kú tó kú mùsùlùmí tí wọn ò sì ṣèdájọ́ lórí rẹ̀ ipò ti di kèfèrí ṣáájú kó tó kú tó ń ti bó ti ṣe jẹ́ aládàádálẹ̀ tá a sì mọ̀ kójú ọ̀nà tí ọ̀dà gbogbo àwọn àṣẹṣe àti ìgbésẹ̀ tó gbé kò sún wa so kò sí nǹkan kan tó fẹ́ mú ọ wá pè ní kèfèrí lẹ́yìn ikú rẹ̀ ẹ ṣe sọ bẹ́ẹ̀ fún lójú ayé rẹ̀ kò ṣe sọ lójú ayé rẹ̀ ọ wá kú tán ló di kèfèrí ṣẹjá kè sára ká máa kọ sórí ẹ̀rọ ayélujára wọn ìgbà ẹni tó kú yẹn tí ó jẹ́ ipò kú ní mùsùlùmí yẹn àmọ́ tó jẹ́ aládàádálẹ̀ ẹ wà nílé ayé sinmi fún pásítọ̀ lágbájá tá a sì máa ní mùsùlùmí kó tó di kókó torí pé ń sàdádálẹ̀ làákàyè lásán ni máa ń tẹ̀lé yóò fi ẹ̀rí nínú alukur'an àti sunna sílẹ̀ kò ní tẹ̀lé kí ló mú káwọn afa Islam káwọn ọmọ lè láyà sọ pé lè ti di kèfèrí lójú ayé rẹ̀ kí gbogbo mùsùlùmí ó lè sinmi nítorí tí mú wọn má lè sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kò sáǹfààní fún ọ nísìn láti sọ pé pásítọ̀ báyìí kú ó tún wá ń sọ yìí pé pásítọ̀ báyìí o kú àmójúbà ọ̀gbẹ́ni báyìí tó sì mọ̀ pé ẹni tó ń pè lọ́gbẹ́ni náà ọ̀kan nínú àwọn tó jẹ́ mùsùlùmí tó yẹ pé lójú ayé rẹ̀ òun náà ń pèpè lọ sí díẹ̀ sí Islam ni táwa lọ wà láyé tí ọ̀la ṣìṣe tó fi dórí ìwọ sọkúsọ tani ọ̀la ṣìṣe ẹ sì mọ̀ pé lédè Yorùbá tó máa pèèyàn lọ́gbẹ́ni
kò yàtọ̀ púpọ̀ sógbóni nítorí pé láwọn ìlú Yorùbá kan ọ̀gbẹ́ni táwọn sọ ń bí ògbóni làwọn máa pè lọ́dọ̀ tí wàá tó máa pè yàn ló gbóni sẹ́wọ̀n ká máa gbọ́ àwọn oníkíni àwọn aláwo nìyẹn ògbóni lágbájá ológbóni akramakumullah ká máa wá fi àwọn mùsùlùmí tì sáwọn àròyìn tí kò dá ẹja bẹ̀rù Allah ọ̀dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa làtúbọ̀tán wà ńlọmọẹni tí ó ṣoríire ńlọmọẹni tí ó ṣorí ibu tí wàá kàn ní gbé tẹnìkan bá ń ṣe ségesège tí bá ń ṣe pálapàla tí bá ń ṣe rádaràda tí ń ṣàdádálẹ̀ tí ń fẹ̀sìn tí ń mú pẹ̀lú ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ á ti máa pàkíyèsí rẹ̀ á sì máa ṣàfihàn nítorí ń ṣe yí àdádálẹ̀ dádádálẹ̀ rẹ̀ bá sì jẹ́ ètí máa sọ̀yàn di kèfèrí nítorí ń ṣe yí iṣẹ́ kèfèrí ni. so látọjú ayé rẹ̀ tó bá kú á hàn àwọn èèyàn létí pé aládàádálẹ̀ ni ẹ má wá àwòkọ́ṣe rẹ̀ lórí àwọn àdádálẹ̀ tó ṣe tó fi kúrò láyé bẹ́ẹ̀ ni kèfèrí náà máa kárabata kèfèrí náà máa kànká à ń bọ̀sibọ́sí aládàádálẹ̀ nídìí ìṣe kèfèrí rẹ̀ bẹ́ẹ̀ náà lélẹ́yìn nídìí àdádálẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lélẹ́yìn nídìí káka máa lo làákàyè lásán ká fi nususul kitabu sunna ká máa fi ṣẹ̀fẹ̀ ṣùgbọ́n kọ́ ajá pé tiwọn láwọn atẹ́bà tì lásán àtúní kó àwọn èèyàn lẹ́sìn má eléyìí ò sínú kátà nàbí sallallahu alaihi wasallam fi kọ́ wa ahàn wọn létí ẹ má tọ irú ìlànà tó ń tọ̀ yẹn ìlànà burúkú ni o ìlànà ká máa fún ọpọlọ ká máa fún lọ́lá lórí kìtàbù sunna ni o ìlànà ká máa fẹ̀sìn ká máa fi ṣẹ̀fẹ̀ ni o nítorí Ẹlẹ́dàá wa lẹ̀ gbọ́dọ̀ ṣe kó wọn máa sọ pé a lè ṣe é nítorí pé kíni ìwọ ọ̀rẹ́ rí kan eléyìí tó dájú sáká tó sọ pé ẹ má ṣe àmọ́ ńgbà táwọn olùmọ̀ẹ̀sìn Islam ò ti sọ pé ó ya kèfèrí kó tó di pókú bó lẹ́sẹ̀ fẹ́ sọ di kèfèrí lẹ́yìn ikú rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ nígbà tí yọ wá rí bẹ́ẹ̀ ẹ rí i pé àlékún àǹfààní làwa ní o nígbà tá a ti kú dò níyì báyìí ẹ wo táwọn ẹni tí ń kú lórí bí wọ́n ti ṣe ń kú kẹ́yìn ọ̀sẹ̀sà bẹ́yìn ti ṣe fẹ́ kú sẹ́yìn fẹ́ kú lórí dáadáa ni bẹ́yìn náà fẹ́ kú lórí kọ̀dákọ̀tọ́ tẹ́bá fẹ́ kú lórí dáadáa ìtẹ̀lé lànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ wọ̀nyí tẹ̀lé sunna Ànábì sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba má jẹ́ kí kúkú lajà àwọn ẹni tó ń tún kúkú lajà mẹ́ni tó bá fẹ́ ṣẹ̀sìn òdodo má jẹ́ kúkú ọláyà jẹ nítorí pé bàbá ńlá kú wọn lálùjánnà ìyá ńlá kú wọn níná kí ló wá fẹ́ máa bẹ̀rù wọn sí ó kú àwọn tó fẹ́ máa bẹ̀rù àwọn ò lè sàlùjánnà fún wọn àníná kàtà fi lè dẹ́rù bọ̀ àmọ́ tó bá ti tẹ̀lé tà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó fi ṣe bẹ́ẹ̀ tó fi kú garanti wà fún wa inshallah lọ́dọ̀ Allah sunna yìí má fi gba pààrọ̀ bí gbogbo ilé ayé tó bá láwọn fẹ́ ṣe ti sunna àdádálẹ̀ làwọn fẹ́ kọ́ létí yẹra fún wa nítorí pé tọ́pọ̀jù nínú àwọn èèyàn tẹ́lẹ̀ náà wọ́n yìí tẹ̀lé sí òdodo wa ma aktharu nnasi walau harasta bi mu'minin bẹ́ẹ̀ lÓlúwa Ẹlẹ́dàá wa sọ kí wọ́n lọ wá lọ́dọ̀ èèyàn kí ló fẹ́ fún ọ kí ló ní tó lè fún ọ òǹgó lòṣì kí ló fẹ́ fún ẹ aláìní ọ̀dọ̀ Allah ẹni kò ti máa wá ń tọ̀ wá èyàn di ẹ̀sìn òdodo mú kójú ó tì láyé èyàn di ẹ̀sìn òdodo mú kójú ó tì lẹ́yìn ikú rẹ̀ òní jẹ́ pé wọ́n ló kú lọ́la báwọn yóò máa gbọ́rọ̀ rẹ ká bí à ń gbàgbà kùnú nítorí pé ó di ẹ̀sìn òdodo mú ẹ̀sìn òdodo téèyàn bá dì í mú ọkàn èèyàn máa balẹ̀ téèyàn bá di ẹ̀sìn òdodo mú èèyàn mọ̀ yìí pé nígbà tó o bá kú àwọn màláíkà kẹ́ wọ́n sọ̀kalẹ̀ wọ́n máa fi ọlọ́kàn balẹ̀ má bẹ̀rù nípa tó ń lọ bá má banújẹ́ nípa tó fi sílẹ̀ ayé Olúwa Ẹlẹ́dàá wa yóò ṣèwájú yóò sì sẹ́yìn rẹ̀ nítorí kò di ẹ̀sìn òdodo mú sunna téèyàn bá fẹ́ di mú oríṣiríṣi àtakò oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n máa takò ọlọ́wà àìfẹ́ rélé yìí àìfẹ́ rí làwọn ẹni tẹ́ rí tí ò ṣe sunna yẹn ni wọ́n fi ṣe nítorí pé yóò ní a gbogbo àwọn èèyàn onífẹ́ gbọ́ téèyàn gbogbo àwọn èèyàn onífẹ́ tẹ̀lé téèyàn bá ń sọ súnà kínní ọ wà máa bú súnà pé súnà rádaràdá tẹ́lẹ̀ ń tẹ̀lé ọ dájú pọ̀ gbádùn ṣé súnà anábì náà ní súnà rádaràdá ò ń bínú àwọn kan ọ̀wá ń tìtorí rẹ̀ pé súnà anábì ní súnà rádaràdá sọ̀rọ̀ nù ẹ mọ̀ káwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ yẹn ọ̀rọ̀ tó kàkún iná ní máa ṣe sábàbí orí ibù
torí ẹ̀ sunna nabi sallallahu alayhi wa alihi wa sallam kò ṣe fẹnu sáta sunna nabi sallallahu alayhi wa sallam kò ṣe fẹnu yẹgẹrẹ. agbọ́dọ̀ mójútó ọba jẹ́ Lárúbáwá ọba jẹ́ èèyàn dúdú tó bá tẹ̀lé sunna kí ló jámá tó bá sì tẹ̀lé sunna àyàn pàtàkì ni ọba jẹ́ èèyàn dúdú kó dúdú jẹ́ èdú lọ kò sí tá fẹ́ fi gbogbo eléyẹn ṣe lábẹ́ dictionary ẹ̀sìn bó ṣe wọlú alọ́dákàlùkù akramakumullah ẹ dákun ẹ jẹ́ kí gbogbo mójútó ìlànà yìí ìlànà tànàbà Muhammad sallallahu alayhi wa sallam a kì í tẹ́ lórí ẹ̀ a kì í ti lórí ẹ̀ ojoojúmọ́ ni ó fi máa dá fún ẹ ojoojúmọ́ lọ́rọ̀ rẹ ló fi máa ní ìfọ̀kànbalẹ̀ ojoojúmọ́ ló jẹ́ ni tó ṣe pé ó ní ìfòyà sí kankan tó ń ṣe ń kọ́ nípa mọ́ tó fẹ́ kẹ́nìkan rí kíni ẹ̀sìn ni wọ́n ń ṣe ó ṣẹ̀sìn abẹ́ Allah kó túbọ̀ fẹsẹ̀ wa rinlẹ̀ lórí sunna abẹ́ Allah kó túbọ̀ sí wa lẹ́ni tó ní àlékún àgbọ́yé nínú sunna abẹ́ Allah ìgbé kọ́ darí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí síde sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ kó bá wa lé àwọn aládàádálẹ̀ jìnnà sí àdádálẹ̀ káwọn náà di sunna mu nítorí pé gbogbo ń tó wù kó ṣe lábẹ́ pàdádálẹ̀ ló ń ṣe bóyá tíra ló ń kọ bóyá ìpeni cds ló ń peni cds bóyá ìrànlọ́wọ́ owó ló ń ṣe fáwọn èèyàn di àdádálẹ̀ anádànù àṣẹdànù náà ni gbogbo ẹ̀ máa já sí ṣùgbọ́n tó bá yẹ pé nídìí súnà ni iná ni wọ́n ṣe pa lówe wọ́n ní la qillata ma'a sunnah wala kathrata ma'a al-bid'ah kò kéré lópin ìgbà tó bá yẹ pé ní tó ṣe súnà ni kò sì pọ̀ lópin ìgbà tó bá yẹ pé ní tó ṣe ń kọ́ àdádálẹ̀ káwa rántí ní ìgbà tá à ń sọ̀rọ̀ nípa aburú eléyìí tí ń bẹ fún ìgbéraga àìdá eléyìí tí ìgbéraga tó kó sínú tá à ń sì mẹ́nuba ọ̀rọ̀ nípa kú àti bó ló yẹ ká máa ṣe pẹ̀lú àwọn òkú tó bá kú ká rántí pé gbogbo nǹkan yìí ẹnìkan ni Olúwa Ẹlẹ́dàá wa fi oore yìí rán sí wa oní àlànàbà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ iṣẹ́ Allah lájẹ́ pé ó ti àlàyé fún wa láṣẹ yéké ó ní ìwọ lórí wa nínú ìwọ rẹ̀ náà ní ká máa ṣe àsọ̀látù fún torí pé Allah àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀látù fún ànábì ọwọ́ apá wa láṣẹ àwa tá a jẹ́ mùsùlùmí ká máa ṣe àsọ̀látù fún Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidun Majid wa barik ala Muhammadin wa ala ali Muhammad كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله. الله أكبر الله أكبر أشهد أن